Ẹ kú dédé àkókò yìí o. Ìròyìn yàjóyàjó ni mo mú wá ṣe sígbọ̀ yín láti iléeṣẹ́ jígí alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn asòfin ti fún Tinubu ní gbèdéke ọ̀sẹ̀ méjì o láti gbé ìsúná 2025 jáde. Ilé ìgbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ti fún Bọ́lá Ahmed Tinubu ní gbèdéke ọ̀sẹ̀ méjì láti fi gbé àbá ìsúná owó ọdún 2025 jáde. Bákan náà ni wọ́n tún pe ààrẹ sí àkíyèsí láti fún àwọn ẹ̀ka iléeṣẹ́ ìjọba tó yẹ lówó fún tó yẹ bíi 2024 ṣe ń parí lọ o. Gbèdéke ọ̀sẹ̀ méjì yìí wáyé lásìkò tí ààrẹ Bọ́lá Tinubu wà lórílẹ̀‐èdè France tí igbákejì rẹ̀ Kassim Shettima sì wà ní Sweden. Ọ̀kan nínú àwọn ọmọ ilé ìgbìmọ̀ náà tó ń sojú ìpínlẹ̀ kan náà ṣàlàyé o pé ó ṣe pàtàkì kí ààrẹ Bọ́lá tètè gbé ìsúná ọdún tó ń bọ̀ jáde nítorí ọrọ̀ ajé Nàìjíríà. Rúrùm sọ pé tó bá pẹ́ ó lè ṣe àkóbá fún ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí o. Ọ̀nàrẹ́bù Rúrùm sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ìjọba ni wọ́n buwọ́lù láti fún lówó iṣẹ́ ọdún yìí ṣùgbọ́n tí wọn kò sì rí owó ọ̀hún gbà. Bẹ́ẹ̀ ọdún 2024 ló kù oṣù méjì tí ó parí yìí. Àwọn iṣẹ́ tó yẹ ní ṣíṣe sì wà níbẹ̀ láìṣe. Nígbà tó ń fèsì sí gbèdéke ìjọba yìí, ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Abdullasisi sọ pé òun kò rò pé wọ́n wádìí ọ̀rọ̀ náà kí wọ́n tó gbé ìgbésẹ̀ o. Mo rò pé àwọn èèyàn ilé ìgbìmọ̀ kò ṣe ìwádìí tó kún kí wọ́n tó gbé ọ̀rọ̀ náà síwájú ìgbìmọ̀. Abdullasisi ṣàlàyé pé ìlànà kan ti wà tí wọ́n là kalẹ̀ láti fi ná owó tí ìjọba fáwọn sí i kí àjẹbánu tàbí ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù má bàa ṣẹlẹ̀ o. Àti pé kí àwọn ayédèrú agbaṣẹ́ṣe má bàa máa gba owó iṣẹ́ tí wọn ò ní ṣe bíi tìgbà kan. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Tinubu náà sọ pé ààyè ṣì wà láti gbé àbá ètò ìsúná jáde o. Ó ní bí wọ́n bá ti parí ètò tó yẹ ìjọba yóò gbé àbá náà lọ fún àwọn asòfin bó ṣe yẹ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì jígí alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Orúkọ tèmi ni Afọláṣadé Abbas láti ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ ṣé púpọ̀. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.